kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀ lè mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ẹ̀ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. àbọ̀wádìí ọlọ́pàá rèé o lórí afurasí agbénipa tó fẹ́ gbẹ̀mí kábíyèsí Àtaọjà ìlú Òṣogbo láàfin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde àbọ̀ ìwádìí rẹ̀ lórí ọ̀rọ̀ afurasí agbénipa tó fẹ́ gbẹ̀mí kábíyèsí Àtaọjà ìlú Òṣogbo ọba Jẹ́mà Oyètúnjí Ọlánìpẹ̀kun láàárọ̀ kejì ìkéde yìí jáde lẹ́yìn tí ìgbìmọ̀ olùwádìí èyí tí igbákejì kọmíṣánná ọlọ́pàá DCP Sulaiman Kafaru Bayọ̀nlé tó rí sí ìwádìí ìwà ọ̀daràn darí jábọ̀ ìwádìí wọn o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun DSP Abíọ́dún Ọ̀jẹ́lábí ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé lọ́jọ́ kẹta oṣù kẹfà yìí ní iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè kan pé ọkùnrin kan tí wọ́n ń pè ní Sẹ̀mílọ́lá Ọdúnayọ̀ Monday tí ìnagijẹ jẹ́ Ankara ló fòdì wọlé sínú ààfin Àtaọjà nílùú Òṣogbo DSP Ọ̀jẹ́lábí ní bí ọkùnrin náà ẹni ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ṣe bẹ́ sílẹ̀ làwọn òṣìṣẹ́ inú ààfin àtàwọn ará àdúgbò gbé ìjà kojú ọkùnrin náà o báyìí ni Sẹ̀mílọ́lá fẹsẹ̀ fẹ́ táwọn èèyàn sì sáré tẹ̀lé lẹ́yìn níbi tí ó ti ń sáré ló ti fara ṣèṣe o èyí ló mú dèrò ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn uni Ọ̀ṣun níbi tí ó ti gba ìtọ́jú lẹ́yìn tí Ankara gbádùn díẹ̀ làwọn ọlọ́pàá fọ̀rọ̀ wá lẹ́nu wò tí ó sì jẹ́wọ́ pé lóòótọ́ lòun fòdì wọnú ààfin Àtaọjà àmọ́ afurasí náà sọ pé òun kò ní èròǹgbà láti ṣe kábíyèsí Àtaọjà níbi kankan o ó jẹ́wọ́ pé àpọ̀jù oògùn olóró tóun mú lọ fà á tóun fi lọ fo odiwọ ààfin Ọ̀jẹ́lábí ló sọ bẹ́ẹ̀ o DSP Ọ̀jẹ́lábí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò sí ìbọn tàbí ohun ìjà olóró kankan lọ́wọ́ afurasí náà nígbà tó wọ ààfin agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ọkùnrin náà ti fojú ba ilé ẹjọ́ o ó sì ti wà ní àtìmọ́lé lọ́gbà ẹ̀wọ̀n báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá rọ aráàlú o tó bá mọ ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ náà láti wá sọ nǹkan tí wọ́n bá mọ̀ fún ọlọ́pàá kí ó lè ṣe ìrànwọ́ fún iṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́ o iléeṣẹ́ ọlọ́pàá tún ṣèlérí pé àwọn kò ní káàárẹ̀ nínú akitiyan àwọn láti dáàbò bo aráàlú àti dúkìá wọn àti láti rí i pé ìwà ọ̀daràn dínkù nípínlẹ̀ Ọ̀ṣun ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ a retí láti ìjọ ẹ. ṣe ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kún àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni kò ṣe ni gbogbo ẹ gbogbo aláyé. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.